lára àwọn oúnjẹ tí ó máa ń dá kéèyàn fi kọ́kọ́ tẹ́lẹ̀ inú láàárọ̀ ìyẹn breakfast òun ni mo mú wá fún yín lénìí. Alase Nimi, ṣé dandan ni mo bá yín gbogbo ẹ̀yin fans mi nílé lóko jákèjádò gbogbo worldwide. Ẹ jọ̀ọ́ ká tó tẹ̀síwájú please ẹ subscribe kẹ́ dẹ̀ bá mi share gbogbo videos mi. Welcome aboard. Okay, kí ni mo mú wá fún yín lénìí? Plantain and egg. Yes, dodo àtẹyin ni. Simple and sumptuous. Tasty. But tó bá like dodo bí tèmi bá jẹ́ jókòó kó wo twist tèmi Alase fẹ́ mú wá fún yín. Ẹ jẹ́ kí n introduce àwọn ingredients mi kíákíá. Plantain, of course, as any plantain and egg, dodo. Ìtàn pè ní dodo òun lélẹ̀. Ẹyin lélẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹyin lélẹ̀. Scotch Bonnet Pepper tàn pè ní rodo. Mo mix ẹ̀ máa ń try láti sọ fún yín pé tẹ́ bá ti lọ sọ́jà try láti máa play with colours. Àwọn ata yẹn gbogbo wọn dẹ̀ ló ní flavour oríṣiríṣi tí wọ́n ní tí wọ́n máa ń tún sí ọbẹ̀ àbí anything tẹ́ bá ń sè. So mo mix both green and rodo red mọ́ra wọn. So adùn ọbẹ̀ lélẹ̀, iyọ̀ lélẹ̀, thyme àti curry then onions òun ni gbogbo èyí tí ó wà lórí kíní pẹ̀lú ọba tá máa fi dín gbogbo ẹ̀ ìyẹn òróró. Pan wa ti wà lórí iná ó ti ń heat lọ. The first thing tá máa ṣe òun ni pé a máa da òróró léná. Ó máa ń da tẹ́ bá fẹ́ fry dòdò yín ẹ má yẹ kó òróró kéré jù kó dẹ̀ máa pọ̀ jù ìyẹn ó máa wà ní ìwọ̀ntúnwọ̀nsì ó máa jẹ́ kó dàbí pé ẹ deep fry ẹ̀ ṣóyè yín á wá jáde kọ́lọ̀ á golden brown jáde ẹ máa bí mo ṣe máa ṣe. Òróró tí máa ra fi sí ni tí máa fi dín dòdò eléyìí ni pé kò ní jẹ́ kí dòdò yẹn kó lẹ̀ mọ́ any pan tí ẹ bá ń lò. That's it. So masari dice dòdò. Why this one is eating up? Ẹ jẹ́ ká rọra fi onions kínkínní sí just for flavour nínú yes. Akọ̀rọ̀ra máa tún ró ẹ̀ sí díẹ̀díẹ̀. Ẹ jẹ́ kí n sáré dice plantain yẹn. So dodo wa láti gé tán ẹ̀ báyìí. Nígbà yà ti gé dodo wa tán òróró yẹn dẹ̀ ti gbóná. So màá wá wa àlùbọ́sà tí mo dà sí tí mo fi gé dodo mi fẹ́ kó jóná mi dẹ̀ àsìn àlùbọ́sà yẹn ti tún oró dáadáa bí mo yẹ fẹ́. A máa rọra wa gbogbo àlùbọ́sà yẹn kúrò. Trick láti dín dòdò yín ni pé ẹ jẹ́ kó òróró yín gbóná so that kò ní jókòó kò ní fa òróró mu. So ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí ẹ yí kó gbóná so a máa wá kó sí. Ẹ má overcrowd kíní yín púpọ̀ o. So ẹ jẹ́ kó ó ṣe wà yìí tó lè gbà náà nìyẹn ẹ ká ní sùúrù. So tó bá ti ṣe díẹ̀ some seconds I flip it over. Òróró tó gbóná yẹn ló jẹ́ kí dòdò yẹn tètè máa dín. While that one is frying ẹ jẹ́ ká máa mix ẹyin wa lọ sharp breakfast lápè a gbọ́dọ̀ pẹ́ débi iṣẹ́ àbí bẹ́ẹ̀ kọ́. So ní báyìí mi fẹ́ mix ẹyin sí ibi báyìí. Mo máa ń sọ fún yín pé mi máa ń ra fresh egg so mo kì í bọ́dà bóyá mo sure pé ó dáa tó yẹ yín pé kò bàjẹ́. O lè ṣe iṣẹ́ mẹ́ta pọ̀ nínú kitchen. Ojú ẹ̀gbẹ́ kan ló kọ máa fi máa wò. Dòdò mi ti ń pè mí sìn. Ó ti ní kí n turn òun.
Okay, ní báyìí ó ti golden tó ní tèmi. Torí tí dòdò bá tún ṣe délẹ̀, òróró ara ẹ̀yẹn tún máa jẹ́ kó máa dín lọ. Ṣé ẹ wà pẹ̀lú mi? Bó ṣe wà yìí, òróró tó wà lára ẹ̀ báyìí, ó máa jẹ́ kó máa dín lọ. Tẹ́ bá ní kitchen paper, ẹ tẹ́ sí, kẹ́ gbé sí báyìí. Ṣé rí ojú ẹ̀? Oh, kí ló ṣẹlẹ̀ gangan? That's how to get your perfect golden look plantain. Ṣé ìtẹ̀ máa dín dúdú kó máa wo ràkọ̀ràkọ̀ ní abọ́? Ó máa dúdú họ́họ́họ́. Bóyá wà yìí àwọn òróró ara ẹ̀ bóyá gbóná yẹn, ó sì máa jẹ́ kó máa dín lọ. So that means ó sì máa dim díẹ̀ sí kọ́lọ̀ ẹ̀ ṣó ti yé yín. So ní fẹ́ jẹ́ kó pọ̀ jù, kó pẹ́ jù lórí iná. Ní báyìí a máa kó the next set sí. Àmọ́ next set yìí mi ò ní jẹ́ kí, torí òróró yẹn ti gbóná, màá wá rọra try láti lo iná díẹ̀. Torí ó máa fẹ́ dàbí kó fẹ́ tètè jóná. Ẹ gbọ́dọ̀ lo iná púpọ̀ kó má lọ fa òróró mu. So it's like you're calculating. Bẹ́ẹ̀ ni bó ṣe máa rí nìyẹn. So ẹ filẹ̀ báyìí. Kò tún gbọ́dọ̀ jókòó jù sínú òróró. So bye, perfect. So nísìnyí mo ti dá ẹyin sí. Nǹkan tá a máa kó sínú ẹyin yẹn ò ju àlùbọ́sà wà. Ẹ má lò tán. Màá rí nǹkan tí mo kọ́kọ́ máa fi ṣe. Àti atarodo wa díẹ̀. Tẹ́tí rí, torí yòókù yìí a máa dín ni. So that kò ní ta yín lẹ́nu jù. Eléyìí mo fẹ́ kó ta díẹ̀ téèyàn bá ń jẹ. Then adùn ọbẹ̀ wa lélẹ̀. Ẹ má yẹ kó pọ̀ jù, ẹyin náà ò fẹ́ kí adùn ọbẹ̀ kó wá pọ̀ jù. Ẹ ti rí, adùn ọbẹ̀ tíntínní àti ìsebẹ̀ ráńpẹ́ ṣó ti yé yín. Ẹ ti rí báyìí. Then curry lélẹ̀. Ṣé rí pé tíntínní mò ń fi sí torí àwọn míì tó ń like taste ẹ̀ rárá. Àmọ́ tó bá fi taste, tó bá fi sí, you will really like it at the time ní wọ̀ntúnwọ̀nsì. Ṣó ti yé yín báyìí. So eléyìí a máa wá mix ẹ̀ dáadáa. Àmọ́ kí n tó bẹ̀rẹ̀ sí ní mix ẹ̀, mo ti mix ẹ̀ lọ́bọ̀. Kí n tó fún ní proper mixing, ẹ jẹ́ ká sáré wo ọ̀nkú wa yìí. Ẹ ti rí nǹkan tí mo sọ fún yín pé iná ò gbọ́dọ̀ pọ̀ jù lábẹ́ tòun torí pé ẹlẹ́ẹ̀kejì yẹn òróró yẹn ti gbóná. That's how you are going to get your perfect golden all through. Ṣó yé yín báyìí. So ẹ dẹ̀ try láti tètè máa fojú ẹ̀gbẹ́ kan wò. Tó bá ti over brown bẹ́ẹ̀ ẹ tètè mú jáde. Òun láti ṣe kínní. Tẹ́ bá rí pé pan yín ò fẹ̀ tó, ẹ máa bù sí ní díẹ̀díẹ̀. Àmọ́ of course it's a breakfast, ó gbọ́dọ̀ fast. So eléyìí á padà sórí ẹ̀, ẹ rí bí mo ṣe mix ẹ̀. Ìdí ni kí seasoning adùn ọbẹ̀ àti ìsebẹ̀ àti gbogbo nǹkan tá pọ̀ yìí kó wọnú ẹyin yẹn dáadáa. Àwọn míì máa sọ pé meat ní nodo, wọ́n ní tó bá ṣe po ẹyin sí ó máa pọ̀ sí. Ṣé lóòótọ́ ni? But tó bá ṣe po ẹyin sí dáadáa ló máa jẹ́ kó wú. Try it, ẹ po dáadáa. I think I'm done mixing it well. So dòdò wa yìí ẹ ti rí. So bí mo sọ fún yín ẹlẹ́ẹ̀kejì yẹn máa nà gẹ̀rẹ́ gbẹ̀gbẹ̀ máa nà gẹ̀rẹ́ òun ni a máa tètè wá òun torí òun ti gbóná ní báyìí. So ẹ má jẹ́ kí iná máa control yín, you control your mo tún ti lò ẹ̀ sí ṣe ti rí so that gbogbo á lè dín evenly. Ẹ ti rí báyìí. Àwọn kan ò ní brown jù, àwọn kan ò ní ṣe kíní jù. Pẹ̀wọ́ tó bá láì kí dòdò ẹ kó máa jóná, ẹ lè fi sílẹ̀ lórí iná. Àmọ́ dòdò àtẹyin ó máa ń dá kó máa look very very appealing lójú. Ó wà fanimorous. So ẹ má yẹ kó jóná. Àwọn míì kọ̀ọ̀kan wà tó yẹ pé yes, plantain ló go. Ó lè bá lọ tó bá jóná. But àmọ́ dòdò àtẹyin kò ní dá, kò ní really fine. Tó bá over jóná gan, ṣó yé yín. So this is what you want to achieve. The look and feel. Ọmọ mi. Ní máa ń dùn tí bá ń dáná. So
mo set ẹ aside báyìí tó wá tí ó ti ṣe tán nìyẹn. Ṣé wá rí òróró yìí ó tún pọ̀jù fún ẹyin tí mo fọ́. Màá wá reduce ẹ̀. Alẹ́ bẹ̀rẹ̀ ẹyin wa. Ní báyìí, nígbà pé lè ti gbóná. Onions wa ni màá kọ́kọ́ dà sí. Ó dún ṣàrà 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 ṣàrà. Ó dún ṣàrà 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 ṣàrà. So ẹ jẹ́ kó, you know, kó saute díẹ̀ sínú ẹ̀. Báyìí ń jà. Okay, a máa wá da ata wa yìí sí. Tẹ́mọ̀ pé a ti fi ata díẹ̀ sínú ibi báyìí náà. So ìwọ tó bá ṣe like kí ẹyin láta sí ni o. Bọ̀ èmi tó ti dà. Àti for flavour, spicy and colour ni mo ṣe add Alase. Ẹ̀yin tẹ́ máa bú mi fún non-stick mi pé mò ń lo ṣíbí onírin. Ẹ má come for me, don't worry. I got you guys. Mo mọ̀ bọ́ yẹn maintain ẹ̀ dáadáa. So màá rọra add little. Ẹ mọ̀ pé gbogbo kíní náà ó ti wà nú ẹyin. So ẹ má yẹ kó pọ̀ jù. A kò fẹ́ dín ilé ní kó fi ṣe base fún ẹyin yẹn. So that tẹ́ bá ń jẹ ẹyin, tẹ́ bá ti ẹ̀gbẹ́nu lé ata, á dùn náà. Ṣé ti rí? Kọrí yẹn náà, ìwọ̀nba ní time yín náà. Kínkínní ẹ ti rí. That's why I'm using a very tiny spoon. Then ẹ mọ̀ pé ṣé ti rí? Ìwọ̀nba òun ni. Síbẹ̀ náà ìwọ̀nba ni. So gbogbo ìwọ̀ntúnwọ̀nsì ni gbogbo ẹ̀. A máa wá stir. Ẹ má yẹ kó jóná. Tó bá ti jóná, kò ní fine nínú ẹyin yín. À ń kọ́ra wa bọ́ yẹn ń sè. Bọ́dẹ̀ tún ṣe kó máa jẹ́ kó look presentable òun ni. So that's it. Kò gbọ́dọ̀ jóná bí mo yẹn sọ. So màá wá òróró ti gbóná rẹ̀ dènà. Ti dà sí báyìí. Awesome. Ẹ jẹ́ kí n sáré fi bẹ̀yẹn clear bí báyìí. Mo ti clear bí báyìí sìn. Ẹ rí ojú ẹ̀ bóyá fine, but èmi like scrambled egg àti plantain. Ìwọ tó bá like ẹ jẹ́ kó dín, kẹ́ flip ẹ̀ over kó flat. But èmi a máa rún ni. Scrambled egg lèmi like máa fi jẹ plantain mi. So ẹ máa dín lọ. Tó bá rí pé òróró yìí ò pọ̀ jù, òróró yìí ò tó, you can add little oil. But òróró tẹ́ fi dín dòdò yẹn ní kẹ́ lò. Mọ̀ pé ó máa ti tún oró dòdò sínú ẹ̀. But èmi o, mo like ẹ̀ báyìí. Mo fẹ́ kí òróró ẹyin àti plantain mi máa ṣe mẹ́ṣẹ̀mẹ́ṣẹ̀. Kí la pè breakfast, oúnjẹ àárọ̀, fast ni, a gbọ́dọ̀ pẹ́ débi iṣẹ́. Ní báyìí, we are done àti ṣetán. Ẹ ti rí bó ṣe dúró rí. Òróró pọ̀ jù, kò ṣe mẹ́ṣẹ̀mẹ́ṣẹ̀ jù. Ata àti àlùbọ́sà kò overshadow ẹyin. Ó ti yé yín. So bó ṣe rí ni, àwa paná díẹ̀, máa wá serve ẹ̀. Breakfast yín bá ready, it's done and dusted. Mo ń bọ̀. Ẹ wo bó ṣe fine. Ṣé mi nìkan ni gẹ́gẹ́? Ó ṣọkùtù wọ̀wọ̀. Ọmọ oní ẹyin àti dòdò yín dé o, Alase ni mi ti dé o. Àbá, kí ló ṣẹlẹ̀? Ẹ wo bóyá fine, bóyá look appealing and presentable. Bóúnjẹ ò bá dùn gan tó bá serve tó wà appealing tó jojú gbèsè. Wọ́n á ti jẹ́ tán kó tó wọ̀ pé oúnjẹ yóò máa ti ẹ̀ dùn. Àmọ́ Alase ni mi ló ṣe na of course. Ó dùn, ó débẹ̀débẹ̀, iyọ̀ kò pọ̀ jù. Seasoning ráńpẹ́ ni, ata gbogbo ẹ̀ ìwọ̀ntúnwọ̀nsì ni kí la wá ń sọ.
Kí ni wọ́n fẹ́ fi pí ẹ lé kí ló fẹ́ fi lò? Èmi like kí máa mu omi gan. So omi tó tutù tó ṣẹ̀wọ̀n. Ah, mo bọ́ ẹ jẹ́ gbómi mi. Mo ń bọ̀ o. Ṣé ti rí? Oh, so nice. Omi dá lára o. Okay now. Gẹ́gẹ́. Ìwọ tó bá ti tẹ̀lé ìlànà tí mo kọ́ ẹ yìí pẹ̀lú lórí dodo àtẹyin ó lè go wrong rárá. Ọmọdé gan máa jẹ, ọmọ mi tó like kíní ó máa jẹ, àgbàlagbà tó ní òun like dodo àtẹyin ìwọ ṣe fún báyìí wàá rí pé ó máa kan lẹ̀kẹ́ next time pé wọ́n bá mi ṣe irú ẹ̀ náà ṣó ti yí ẹ. Ẹ try láti subscribe sí channel mi fún àwọn update yummy recipe. Ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ lẹ́ni. Ó dọjọ́ mi ọjọ́ ayọ̀. Ire o. So soothing.